ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípasẹ̀ àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu Economic Financial Crime Commission EFCC wọ́n máa ti padà gbé ìgbésẹ̀ ńlá lórí ọ̀gá àjọ elépo rọ̀bì orílẹ̀-èdè yìí àná ìyún NNPC Limited ìyún ọ̀gbẹ́ni Mele Kyari wọ́n ti gbé ìgbésẹ̀ lórí ẹ̀ o pẹ̀lú bí wọ́n ṣe fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní alẹ́ ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí tí í ṣe ọjọ́ kẹwàá ní oṣù kẹsàn-án ọdún yìí the 10th of September 2025 tó sì jẹ́ pé níṣe ni Mele Kyari ni ó ti ń ṣàlàyé tó sì ti ń jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀sùn tó fi ń kàn án yún pé ó ń jẹ́jọ́ lórí àwọn ẹ̀sùn tó fi ń kàn án tó sì sọ gbogbo ìhà tó kọ sí ọ̀rọ̀ náà àti bí àwọn ọ̀rọ̀ tí wọ́n fi kàn án bó ṣe jẹ́ gan ní pàtó. ẹ̀rọ àti pé lọ́dún 2019 ní ààrẹ àná olóògbé Muhammadu Buhari ìlóyàn Mele Kyari ọmọ bíbí ìpínlẹ̀ Borno ìlóyàn gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àjọ NNPC Limited fún sáà ọdún méjì tó sì jẹ́ pé lọ́dún 2023 tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbàjọba ọ̀pọ̀ èèyàn ló ti gbàgbọ́ pé nítorí pé ààrẹ Bọ́lá Tinubu náà yóò máa yan àwọn èèyàn sí ipò ńláńlá ó ti fojú hàn pé yóò gba iṣẹ́ lọ́wọ́ Mele Kyari ṣùgbọ́n kàyéfì ńlá ló jẹ́ fọ́pọ̀ àwọn ọmọlẹ́yìn Tinubu gan nítorí pé ààrẹ ò gbaṣẹ́ lọ́wọ́ Mele Kyari ó sì fi sílẹ̀ kó tó wá di inú oṣù kẹrin ọdún tá a wà yìí April 2025 tí ó gbaṣẹ́ lọ́wọ́ Mele Kyari tó sì fi ọ̀gbẹ́ni Báyọ̀ Ojúlárí tó fi rọ́pò ẹ̀ ṣá o lẹ́yìn tí wọ́n yan Báyọ̀ Ojúlárí ní àwọn àṣírí òbítíbitì owó tí àwọn ọ̀gá àwọn ilé ìfọpo mẹ́tẹ̀ẹ̀ta tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ tìjọba ìyún ilé ìfọpo ìlú Warri ní ìpínlẹ̀ Delta ilé ìfọpo ìlú Port Harcourt ní ìpínlẹ̀ Rivers àti ilé ìfọpo ìpínlẹ̀ Kaduna èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tán ní ìjọba gbé òbítíbitì owó tabua ó gbé jáde fún àwọn tó ń ṣàkóso ẹ̀ láti fi tún un ṣe ṣùgbọ́n tó jẹ́ kàyéfì ńlá wípé ọ̀pọ̀ àwọn ọ̀gá ilé ìfọpo náà iná ṣe owó ọ̀hún báṣubàṣu tán sì ti dà sápò látìgbà náà ni àjọ EFCC lábẹ́ pásítọ̀ Ọlá Olúkòyèdé iná ti bẹ̀rẹ̀ ìwádìí tán sì ń gbé àwọn tí ọ̀rọ̀ kàn ṣùgbọ́n àbálọ àbábọ̀ bọ́n ṣe ń ṣe ìwádìí náà wọ́n ní ọwọ́ Mele Kyari tó jẹ́ pé abẹ́ ní àkóso gbogbo ẹ̀ wà wọ́n ní ọwọ́ tiẹ̀ náà kò mọ́ ṣùgbọ́n látìgbà tó ti gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ìlú Dubai lórílẹ̀‐èdè United Arab Emirates ó ní Mele Kyari wà tó sì jẹ́ pé oríṣiríṣi ìwọ́de làwọn kan ti ṣe ìpín kan fagídígbé wálé kan sì ṣe ìwádìí ẹ̀ dáadáa ṣá ọjọ́rú ti ṣe wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ó ní Mele Kyari ló balẹ̀ sí Nàìjíríà bẹ́ẹ̀ ìní àjọ EFCC wọn ránṣẹ́ pé tó sì lọ jẹ́ ìpè wọn ní ìlú Àbújá níbi tí wọ́n ti fọ̀rọ̀ wá lẹ́nu wò láti kan bí aago 8 alẹ́ kọjá 20 ìṣẹ́jú tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sì gbọ́ pé gbogbo àwọn àṣemáṣe tí wọ́n ti ní ẹ̀rí lọ́wọ́ tó ṣẹlẹ̀ ní àjọ NNPC Limited lásìkò tí Mele Kyari tó ń ṣàkóso ìní wọn bí ní ìbéèrè tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí ẹ̀ ní pẹrẹu báyìí.